أحلى وأطيبا سلام على ذاك النبي فإنه الليل ألا والفضل والخير سبيل نبي الأمين متجل كريم جياد صادق الأنجاد صفات بما شئت فيرضى أنت على مثل في الكون ولا أدرى لأهل البيت عز لا يزول وفضل لا جهيت باليمين كفاك يا بني الزهر الفخر إذا ما كلا تدركم أبوك فارس العتالي وهمك مطارك الدجول وهمك مطارك الدجول صلى عليك يا أبنائي يا مصطفى يا سبيك يا مراني أعوذ ilé òṣìṣẹ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير أشهد أنه واحد فرد صمد في ملكه وفي أفعاله وفي صفاته وأشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله اللهم إني أسألك بسر الذات وبذات السر هو أنت وأنت هو احتجبت بنور الله وبنور عرش الله وبكل اسم الله من عدوي وعدو الله ب100,000 لا حول ولا قوة إلا بالله ختمت على نفسي وعلى أهلي وعلى الحاضرين والحاضرات وعلى كل شيء أعطانيه ربي بخاتم الله المنيع الذي ختم به السماوات والأرض وحسبنا الله ونعم الوكيل آمين اللهم صل وسلم وارحم وبارك وتحنن على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم صلاة مبرهة عن النقص والقدر صلاة دائمة بدوام ملك الله آمين adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah ọba ètò
ọba tí ń ṣètò ayé àti gbogbo tí ń jẹ́ ẹ̀dá. Ó wá gbé kádàrá kálukú wa pamọ́, kò jẹ́ kárí kádàrá ara wa. Oníkádàrá gan ò mọ̀ bóun ó ti dà. Ọlọ́run lálágbẹ̀dẹ àgbà, ẹ̀yin àfáà lálágbẹ̀dẹ kékeré. In tó bá sì wọ Ọlọ́run ló lè sọ̀yàn dà. Ọba tó fi bàbá wa Àlájì àgbà ṣe kò ń gẹ́ àánú Ọlọ́run lọ́dọ̀ àfáà àgbà, tó ṣe pé irú oore tọ́lọ̀ ń ṣe fálàjì àgbà ohun wọn kò lóǹkà. Ọlọ́run náà lákì, òun náà lákì. Nínú oore tọ́lọ̀ ń ṣe fálàjì àgbà léyìí tó já sí pé mo fẹ́ kẹ́ ẹ tún fa ibi tó wà wá. Bàbá ní àkọ́kọ́ mufti ìlú Ìmọ̀, ìlú àlùbáríkà, ìlú tí ó kún kẹ́kẹ́ fún àwọn àfáà. Ọlọ́run wá yan orí kan ṣoṣo ó fi ṣe mufti àkọ́kọ́. Nínú kàrámà àfáà àgbà lórí Àlájì àgbà, ọmọ akéwù wọn àwọn náà tún wá jẹ mufti lẹ́yìn wọn. Nínú kàrámà tọ́lọ̀ ń fún Àlájì àgbà, ọmọ bíbí inú wọn náà tún wá jẹ mufti. Mo kí ọba ètò tó ṣètò ayé bàbá Àlájì àgbà. Eléyìí ni ó jẹ́ kí kèéta pọ̀. Ìwọ táyé bá ń ṣe kèéta rẹ̀ ń dá fún ọ ni. Allahu akbar la shabi'a kibarihi kullul akabir mo kí àwọn àfáà. Ẹni àkọ́kọ́ tí màá kọ́ kí ni bàbá wa ìmámù àgbà fún gbogbo ìlú Gama. Ẹ dákun ẹ bá mi àdámọ̀ àwọn dáadáa. Bàbá wa onímọ̀ pọ̀ ń lù yìí, tó jẹ́ ọ̀dọ́, tó jẹ́ ọ̀yìn, tán tún jù yín lọ lọ́jọ́ orí. Ó yẹ kẹ́ ẹ máa rò pé ó ṣe wá dèmí Ọlọ́run fi ṣe ìmáàmù. Kálukú ni ó máa rí tó ń fi jẹ́ ẹni ẹ̀ṣà nínú ìgbésí ayé rẹ̀. Bàbá wa ìmáàmù gbogbo ìlú Gama, mo kí yín, Ọlọ́run jẹ́ kẹ́mi yín ó gùn. Ọlọ́run jẹ́ sin Ọlọ́run jìnnà, Ọlọ́run ó sì kọ́ yín máa ṣe. Mo kí bàbá wa Sheikh Abdulrafi' Shi'ith. Ẹ dákun ẹ bá mi àdámọ̀ àwọn dáadáa.
ọba tó kẹ́yìn débi tó kẹ́yìn dé kò ní dáwọ́ kẹrẹ̀ dúró lórí yín. Ọlá Nábì lọ́dọ̀ Ọlọ́run. Mo kí bàbá wa Muhammadul Juma elépo, àwọn ni wọ́n jókòó tì mí ń bí báyìí. Ìtàbí fi orúkọ èèyàn sínú síbi pósítà àtàwọn àti bàbá wa Dr. Abdulrafi Shiz wọ́n wà nínú pósítà. Bàbá Ọlọ́run tó ṣàyìn lẹ́ṣà tí wọ́n fi yín sínú pósítà, Ọlọ́run má bayọ̀ yín jẹ́. Mo kí olóríire ẹni tí Ọlọ́run fi centenary sọ gẹ́gẹ́ rẹ̀, Alfa wa Sheikh Abdullah onítòlótòló, ó ṣe wá jẹ́ yìí, ó yẹ kẹ́ máa rò ọ̀tẹ̀ ó pọ̀ ọ̀tá ó sì pọ̀. Tó bá ṣe pé Àlájì àgbà lẹ́ ń jíṣẹ́ fún, ipa àwọn ò ní ká yín. Ààrẹ ní sàmì ni. Mo kí àwọn ẹni ẹ̀ṣà, bàbá àgbà ìjìnlẹ̀ pampam, àjíǹrí bàmbà, bàbá wa pàná. Allahu Akbar. ń dá fún yín lójú bàbá wọn oníwàásí àgbáyé. Bàbá tó wá papòdà ẹ̀ lálàsí. Àbẹ́ rẹ̀ lòmíì ni nígbà tí ọ̀gá rẹ̀, bàbá rẹ̀, aṣíwájú rẹ̀ ti papòdà yóò sì lálàsí. Aha. Mo kí bàbá wa Dr. Abu Bakri Al-Arnabi, bàbá wa ilé oro. Ṣé àti ó kàwé kó tó di dókítọ̀? Àbóké ó di dókítọ̀. Kìí ṣe nǹkan eré o, kìí ṣàwàdà o, wàláhì kìí ṣàwàdà. Ọba tó ṣàyín lẹ́ṣà, tẹ́ ẹ jẹ́ fákhàrí àdàbíyà, tẹ́ ẹ jẹ́ fákhàrí tèmi gẹ́gẹ́ fúnra mi, Ọlọ́run ní dòpò yín rú. Ọlá Nábì lọ́dọ̀ Ọlọ́run. Mo kí àwọn èèyàn mi al-adabiyun. Ọ̀kàrí. Aha. Pé èmi ti ẹ̀ jẹ́ ara yín, ó tó lọ́pẹ́. Aha. Bàbá Ṣéhù Làbí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tó ń trend káàkiri. Má jẹ́ ó yà ọ́ lẹ́nu, ibi tó bá bá lára rẹ̀ bẹ́ẹ̀ ni kò ti gbà. Bàbá wa àfá àgbà
rahimahullah wọ́n ẹ ṣe wòlíì kéde wòlíì tó jẹ́ pé ó sọ nǹkan ọgọ́rùn gbogbo ọgọ́rùn ló sì ṣe. Mo fi ọgọ́rùn ṣe àpèjúwe ni o ó jù bẹ́ẹ̀ lọ. Wọ́n wá parí iṣẹ́ sára Àlájì Àgbà àwa wá jẹ́ ọmọ kí wà Àlájì Àgbà. Aha. Gbogbo wa ìmọ̀ ò ṣe é lò láì lówó. Owó Ọlọ́run jó fi lé wa ṣe bùgbé. A lè ṣe àmì ní ìjòkó yìí. Ìmọ̀ náà ni ó mú owó wá o. Ìmọ̀ náà ni ó mú owó wá. Ṣùgbọ́n àsìkò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹni tí bá ń bínú èèyàn lórí dáadáa kan t'Ọlọ́run ṣe fún. Ọlọ́run wá bínú yọ nínú dáadáa tiẹ̀ yóò jẹ mọ́ tẹ́ntí ń bínú. Yóò máa wá lò lọ, yóò máa wá lò mọ́ gbà lọ. Gbogbo wa bá ṣe jókòó ń bí ìta ló kádàrá rẹ̀. Ọlọ́run ni ó ń wo ẹlòmíì láti wá ṣùgbọ́n Ọlọ́run fi nǹkan kan dè mọ́lẹ̀. Ó tutù. Mo tí gbogbo tí ń jẹ́ Ansarul Islam. Gbogbo tí ń jẹ́ Ansarul Islam. Aha. Nílùú Gama ẹ gbà wá lálejò dáadáa. Ẹ tújú ká sí wa. Ẹ fẹ́ràn Àlájì Àgbà lára wa. Èmi àti àwọn entourage mi. Gbogbo wàtáyé bá ń jáyé. Ọlọ́run ó máa dùn inú. Mo kí ẹ̀yin ìyá wa. Ẹ̀yin ìyá àlùbáríkà. Àfáà t'Ọlọ́run bá yọ obìnrin kúrò nínú ayé ẹ̀ kí ló kù? Kí ló kù? Àwọn ni wọ́n tepo tí wọ́n wà fún wa lépo. Àwọn ni wọ́n taṣọ tí wọ́n wà bùn wa láṣọ. Àwọn ni wọ́n ta bàtà tí wọ́n bùn wa. Àwọn ni èyí jẹ́ káṣírí àfa òtù. Gbogbo ọmọ yín ni ó yàn ní òyànjú. Mo wá kí alákòóso ìlú yìí. Bàbá àgbà ọba tó gbà f'Àlájì Àgbà tó tún jókòó Àlájì Àgbà. Bàbá wa Kábíyèsí Kamaluddin Àkànbí ìlú Fẹ́mi lóyè ẹ bá ń wí dáadáa ẹ wí lẹ́ẹ̀kan sí Ọlọ́run ní gba ọlá lọ́wọ́ wọn ọlá ò sì ní korò lẹ́nu wọn Ọlọ́run lè má gba ọlá lọ́wọ́ èèyàn ṣùgbọ́n tí ó máa jẹ́ pẹ̀lú korò torí pé ẹni tí Ọlọ́run bá fi àìsàn dè mọ́lẹ̀ ìkorò ní fi ń lo ọlá. Ànábì wa Muhammad ó ní àlàáfíà ni'matun khafifa iza wujidat nusiyat wa iza fuqidat zukirat. Ó ní àlàáfíà a mọ̀ pé fẹ́lẹ́fẹ́lẹ́ lẹ́nu a ní rántí tọrọ rẹ̀ iza wujidat káàbá lálàáfíà nusiyat agbàgbé àti tọrọ àlàáfíà wa iza fuqidat tí èèyàn bá ṣàfẹ́kù àlàáfíà tí ń fi owó rà zukirat èèyàn ò ní àdúrà mi jù pé Ọlọ́run ṣá fún mi lálàáfíà. Bàbá Kábíyèsí Ọlọ́run jẹ́ kẹ́ ẹ fi àlàáfíà lu ọlá yín. Gbogbo olówó ìlú yìí
Ọlọ́run jẹ́ kí wọ́n láàánú yín lójú. Kò sílùú kẹtọ́lọ́wò polówó síbẹ̀, kò sí sílùú kẹtọ́lọ́wò fakúṣẹ̀ síbẹ̀. Bí Saudi ṣe wà olùṣíwà nú wọn, ṣùgbọ́n ọlá pé àánú wọn pọ̀ ẹ lè dá olùṣì mọ̀. Tí ó lù tí ò ní dún, tí ó lè tí ò ní bá, tí ó wà tí ò ní rí. Ọlọ́run kó ṣàánú wa. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ilé kéwú, àwọn nakọ́ wá kí mi o. Ẹ̀yin president lọ́la, ẹ̀yin doctor lọ́la, ẹ̀yin ṣùyúhù lọ́la, ẹ̀yin engineer lọ́la. Agbálẹ̀ ọjọ́ ò ní sínú yín, kó lẹ̀ kó dọ̀ tí ò ní sínú yín, gbájú ẹ̀ ò ní sínú yín. Ọlọ́run ó fi ẹ̀kọ́ yín yé yín, ẹ sì ní yọ sọnù máwọn òbí yín lọ́wọ́. Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín. Aha. Mo kí àwọn tí wọ́n gba kíkí láti kí àwọn alágbára náà lù yìí. Mo kí bá a ti jókòó tira wa kò jẹ́ ká dára wa mọ̀. Ẹlòmíì kúrú lọ́sàn-án ni gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni lóru. Inú máa dùn mí fún ẹni tí bá máa fojú kéré èèyàn. Ó ti kú kó tó kú. Wo aláfojúdi tí ẹ ti bàjẹ́. Ṣé bàbá wa Alhaji àgbà ládàbí tọ́lọ̀ ń fún wọn làfá àgbà fi mú wọn? Ṣé mọ̀ pé gbogbo ẹni tọ́lọ̀ ó bá ti ṣe lólórí ire láyé, ìrìn ire ni ó máa rìn, ọ̀rọ̀ ire ni ó máa sọ láti ilẹ̀. Ọba tí ó fún bàbá wa Alhaji àgbà nítọ́sọ́nà, gbogbo wa ibi tá ti sórí Ọlọ́run tọ́ wa síbẹ̀. Mo kí Hamid school yìí, Hamid ilé kéwì àbí? Òpó lọ́lọ́run ṣe yín ẹ̀ ní wó. Tá a bá pe èèyàn ní Hamid, wọ́n ṣe wàhálà púpọ̀ lórí prógrámù yìí kó lè jẹ́ ṣíṣe. Ọlọ́run abẹ́ báwa lọ́rọ̀ ẹ̀mí. Ẹ jókòó, àwọn náà wá mú wa, bàbá yìí náà wá mú wa tí wọ́n gun ọ̀kadà. Ẹ wá nífẹ̀ẹ́ Alhaji àgbà tó báyìí, tí yín ti dá látòní lọ. Ẹ lè ṣe àmì ni. Bàbá wa kan wà nínú pósítà tí ń tì rí, bàbá wa Fadlullah. Allahu Akbar. Bàbá wa yìí, bàbá wa Fadlullah, ọmọ kéwù bàbá oníyanjú ni wọ́n. Wọ́n tún wá máa ń rọ́ wá sí Fálàjí àgbà lÉkòó. Wọ́n sin ọmọ kéwù, wọ́n tún sin àfá rẹ̀.
Ọlọ́run abẹ́ ìdílé wọn mọ́jọ dàrú. Àmín. Wọ́n lọ́mọ wọn wà níbi ìbò Sheikh Abdullah. Ọlọ́run ó bá dúró tì yín. Àmín. Ọlá Nábì lọ́dọ̀ Ọlọ́run. Ìwọ tó ní ò lè sin bàbá kó máa sin ọmọ. Ire ò sí ibi tó ti ń sìn wọn ni. Bí ire bá wà ńbẹ̀, bó o bá sin bàbá tí bàbá fi kú, ó tún sin ọmọ. Ebi kí tiẹ̀ ti dá ni. Ọlọ́run jẹ́ ti gbogbo wa ó dáa. Àmín. Àti ọ̀rẹ́ náà ti wá fún prógrámù yìí. Ẹ jókòó Afa Abdullah. Ìfẹ́ Àlájì àgbà. Wàláì bó ṣe tó lọ́kàn èèyàn láyé èèyàn ó ṣe máa ta sánsán o. Kí ni mo mú wá fún wa? Ní ṣókí. Nǹkan tí mo mú wá fún wa. Tẹ́ ẹ bá rí aburú tí ń ṣe yín. Ìyòówù tó bá jẹ́ aburú tí ń ṣẹlẹ̀ sí inú ayé yín, ọ̀nà 4 péré ló ti wá. Kò pé 5. Àkọ́kọ́, tí nǹkan bá ń dán fún ọ tí ò dán mọ́, tó ń dùn tí ò dùn mọ́, wá sọ́dọ̀ mọ̀lẹ́bí ẹ̀. Ẹ gbọ́, mọ̀lẹ́bí bẹ̀rẹ̀ látorí bàbá èèyàn, ìyá èèyàn, ẹ̀gbọ́n bàbá èèyàn, àbúrò bàbá èèyàn, ẹ̀gbọ́n ìyá èèyàn, àbúrò ìyá èèyàn, ọbàkan èèyàn, ọmọ ìyá èèyàn, gbogbo àwọn tí mo dákọ̀ yìí mọ̀lẹ́bí nù. Wọ́n lè bí ọ léere, ṣùgbọ́n kò lè jẹ́ pé gbogbo léhùn ni ó jẹ èèyàn rí. Tẹ́ bá rí ìjọ kan tí ò bá tí ìsálábòsí, onísùúrù, olóòótọ́, onírọ́, olè, 419 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ìjọ ò tí ì pé o. Èrí tẹ́gbẹ́ wá nù jọ náà nù tí wọ́n fẹ́ kí wà fọ́ ògbọ́n dànù. Gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ níjọ, àwọn tẹ́ ń kó ṣèjọ wọ́n jù yín lọ. Ọlọ́run ló rọ̀ fún yín. Allahu akbar, ó tutù. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Aha. Ya ayyuhan nasu اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام. Ìbí Ọlọ́run ní kò gbọdọ̀ dàrú lọ́wọ́ èèyàn, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ rí i pé mo wá sọ wípé ntí bá ń ṣe ọ́ wá sọ́dọ̀ mọ̀lẹ́bí ẹ̀. Gbogbo àwọn tí mo kà yìí, tẹ́ ẹ bá wo àwọn ànábì Ọlọ́run kan, ànábì Yusuf alayhi salatu wassalam, àwọn wo ló jù sí kànga? Ẹ dá mi lóhùn. Àwọn ẹbí rẹ̀. Tí ẹbí tí wọ́n bá ń rí ire pẹ̀lú rẹ̀, á rí nínú wọn ìkan àbí méjì tí ó dìde ogun sí ẹ. Ó lè dìde ogun yẹn lójú, ó sì lè dìde ogun yẹn lábẹ́nú. Pàápàá àwọn àfà, ẹbí ní kọ́kọ́ gbógun tì wá.
tẹ́ bá ń kọ́ ọmọ ń ké ń fàràǹdà bíi tó bá ti ń di pé ọmọ ké ń pé 10 15 wọ́n làwọn fẹ́ lo fàràǹdà. ṣùgbọ́n ẹ má jẹ́ kó bá yín lójijì tẹ́bí bá gbógun tì yín. Ẹbí gangan ní máa tọ́ka ibi oríire fún yàn. Àbá ńlá jíta sí bàlíwátà, bàlíwátà yóò ṣòfin. Amúfilẹ̀ ọmọ omi, bàlájíta máa bí. Bàbá yẹn lè dàyàn láàmú, ìyá yẹn lè dàyàn láàmú ládàbí tó fi bá wọn lò. Ìní ó tọ́ka pé bóyá ọmọ náà ni ó ní àbọ̀mọ̀ àlìjẹ́nnà. Ìyá yẹn lè jàjẹ́. Bọ́lọ́run sí ń pé àrísìkí náà ní kí agbára. Ó lè bí alágbára lọ́mọ, ó dẹ̀ lè ní níyà, ó dẹ̀ lè fẹ́ níyàwó. Ẹlòmíì yóò fẹ́ àgbà níyàwó, yóò tún tó bá ń báyàwó oúnjẹ yóò tún máa fún punishment. Ó lè ní oru blọ́ọ̀kù. Ìwọ tó ń ṣe bẹ́ẹ̀, ìwọ náà rí i pé ibi tó o ti ń fò náà ló ti ń bà, kò sí lọ síwájú fún ẹ. Aha. Gbogbo wọn bá ti lówó, bá ti lọ jù báyìí lọ. Chochocho. Kéèyàn fẹ́ fún ọ ní, kéèyàn lóun fún ọ ní 5 million láàárọ̀ ọ̀la. Ó wá pe mọ̀lẹ́bí ẹ̀ kan pé òun sọ fún pé tó bá ti dọ̀la lágbára Ọlọ́run. Owó kan ń bọ̀ wá, yóò tó 5 million. Padà wá lọ́la. 5 million yẹn tó o bá ṣọ́ra, o ò lè rí 1 million gbà. Yóò di 50,000. Ìwọ náà wo bí tó fi ẹnu bá yí ara ẹ jẹ́ dé. Àfáà kan ń announce lójú agbo, alójú agbo kan níbi bòlúdì. Ó ní tó bá di ìparí oṣù, mọ́tò òun ó dé. Ẹni tó lóun ó fún ní mọ́tò, ó ní tó bá di ìparí oṣù. Ó dàbí kí n máa gbá etí rẹ̀. Ǹjẹ́ òótọ́ ọdún méjì ní ìsìn? Mọ́rúwá níngò. Mọ́rúwá níngò. Ànábì wa Muhammad ó ní ista'inu ala qada'i hawaijikum bil kitman fa inna kulla zi ni'matin mahsud. Ànábì Ọlọ́run tọ́lọ́run fẹ́ràn jù, ó ní ká máa gbé ìwá ìrànlọ́wọ́ wa, ìwojú rere Ọlọ́run wa, ká máa gbé pamọ́. Kìí ṣe gbogbo ọ̀rọ̀ ló máa sọ. Ẹni tó ń bá sọ̀rọ̀ ṣó ọ̀rọ̀ kan rẹ̀ sí ẹ. Tọ́bá ní ẹ̀dà níyàn, ó wá ń pé pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹni tí Ọlọ́run ó nà mí Mákà lọ́dún tí ń bọ̀ yìí, Ọlọ́run má jẹ́ ó yẹ̀. Ó wá ń dá síta, ó ti yẹ̀. Ó ti yẹ̀. Gbogbo àbúrú tó bá ṣe wọ́n sọ́dọ̀ ẹbí ẹ. Àkọ́kọ́ nìyẹn. Ọlọ́run fẹ́ bí ṣàdánwò fún gbogbo wa ni. Ó wá ní dandan ká máa so ẹbí pọ̀. Ó ní dandan ká máa so ẹbí pọ̀. Ànábì ní Ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ó ní inni ana rahman khalaqtu rahima shaqaqtu lahu isman min ismi faman qata'ahu qata'tu wa man wasalahu wasaltu. Tọ́bá ní kẹ́ẹ̀dẹ̀bí pọ̀, kìí ṣe pé kó ojúṣe tí ẹ lọ́lọ́run fẹ́ kó ṣe fẹ́ bí tó bá ṣe lágbára mọ́. Ọ̀rọ̀ ẹbí ó lágbára. Ìwọ tó wà ní NNPC,
àbọ̀ òṣìṣẹ́ nílé iṣẹ́ tó ti ń san owó gidi ó wá lò 35 years lẹ́nu iṣẹ́ òfin wá rìtáyà òòrọ̀ ọmọ ẹbí kankan fà síbẹ̀ rádaràda ló fi lògbà rẹ̀. Bàbá ó lò 35 years ọmọ ẹ̀gbọ́n kò rí fi síbẹ̀ ọmọ àbúrò kò rí fi síbẹ̀. Kí ló jẹ́ yí Àlájì Àgbà ó dáa tó báyìí? Àlájì Àgbà fẹ́rẹ̀ fún gbogbo èèyàn ni àtọmọ ọ̀tá àtọmọ ọ̀rẹ́ l'Àlájì Àgbà kọ́ńké o. Gbogbo ọ̀tá wọn wá dọ̀rẹ́ wọn. Àwọn tí sì ń wúwa àwọn tí wọ́n sì jẹ́ alátakò fún bàbá tó o bá ti forí sọ Shehu Kamaluddin o ti forí sọ àgbààgbà tó o bá ti lè forí sọ àwọn méjèèjì Sálíbù ti mú ọ kó o máa sì wí lókù kó o máa sì sọ lókù. Bàlájú tá a fi tẹ̀lé wájà ìkùnṣòfin. Amúfilẹ̀ ọmọ ní Bàlájú tá a mọ àbí. Ẹ jẹ́ kó lórí tẹ̀mí. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo aburú tó bá ṣe ọ́ wá sọ́dọ̀ ìyàwó ẹ̀. Ìwọ ìyàwó náà wá sọ́dọ̀ ọkọ ẹ̀. Ẹ̀yin obìnrin, ẹ̀ṣẹ̀ kan la mọ̀ máa ṣẹ̀yìn. Ẹ̀ṣẹ̀ náà ní tá a bá ti fẹ́ ìyàwó lé yín. Èyí tó já lágbára nù yín yóò sì yín àsìkí ọkọ rẹ̀ lẹ̀. Ẹni tí ń gun jíìpù yóò bá máa gun kórópè. Ẹ̀yin ìyá wa ṣé mo parọ́ ni? Gbogbo ẹ̀yin obìnrin aburú tó bá ṣe ọkọ yín ọ̀dọ̀ yín wọ́n wá sí o. Ìwọ ló ń rojọ́ ọkọ rẹ̀ ká tó rò dọ́dọ̀ àwọn tó lágbára wọ́n wá fi agbára ta ọlọ́rẹ. Ìwọ wá ń kó pàṣán agbára bo ọkọ rẹ̀ kò ní sí dókítà náà mẹ́. Àfẹ́ àgbà ò ní sínú ọmọ ẹ̀. Lọ́yà ò ní sínú ọmọ ẹ̀. Aláàrù ni ó wà náà ọmọ ẹ̀. Ẹ̀yin ọkùnrin náà aburú tí ó bá ṣe ìyàwó yín kan wá sọ́dọ̀ yín. Ọkùnrin míì wà kì í fẹ́ kí ìyàwó òun ṣe rere. Tí ìyàwó ẹ bá tuwó jọ tó fi ralẹ̀, kí ló dé tí wò ó bá ṣe foundation kó mọ bá kọ lọ? Ó wá lọ bo ẹtì mọ́bẹ̀ kó má bàa rí kọ́. Irú ìwà ọkùnrin bẹ́ẹ̀ olórí ibú ni ọ́. Ẹlẹ́ẹ̀kẹta, aburú tó bá ṣọ́ wá sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́. Shehu Abubakar ọ̀rẹ́ ló fìrì síyànjú. Ọ̀rọ̀ tá a lè bá bàbá àti ìyá wa sọ àmọ́ bọ́ rẹ̀ sọ. Ká lè mọ bọ́lú ọ̀rẹ́ lọ́lọ́run fi pe Ànábì ní ọ̀rẹ́ o. Ẹ dákun ẹ fún mi ní. Aburú tó bá ṣe wá sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀, mo fẹ́ bi kálukú wa irú ọ̀rẹ́ wo ni wọ́n jẹ́. Ńjọ́ tó o ti róríire pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀, ó mọ̀ fà sẹ́yìn ni. Àti kí ọ̀rẹ́ rẹ̀ kú oríire, ó ní ọlá. Ọlọ́run ṣoore fọ́rẹ́ rẹ̀, ó wá ń bínú. Ó ra mọ́tò, ó gbapò kan, ìyòwù tó bá jẹ́. Ìwọ wá ń bínú rẹ̀.
إلا لمن اتقى. ẹ jẹ́ kí n bi í léèrè, ṣé tí oríire bá kan ọ̀rẹ́ rẹ tó ń bínú rẹ̀ ṣọ́lá ó torí ẹ̀ pin kan ni? kí ló dọ̀tá ọ̀rẹ́ rẹ sí nítorí oríire tó ṣe? Jazallahu shakawta kulla. ọ̀rẹ́ tá a bá ti rí tí ń bínú oore wa ẹ dákun ẹ já jìnnà sí. kí ló dé tó fi já sí pé wọ́n fẹ́ lo bàtà ọ̀rẹ́ rẹ ìwọ ló bá wọn kó, wọ́n fẹ́ lo orun ọ̀rẹ́ rẹ ìwọ ló bá wọn mú, ẹni ẹ̀ filẹ̀ wọ́n wá fún ẹ lówó, wọ́n fún ẹ ní 1 million torí kó o lè kó bàtà ọ̀rẹ́ rẹ àbí kó o lè mú ọrùn rẹ̀. owó tó nà tánjọ́ yẹn torí ibú òní tẹ́nu ọ̀ràn rẹ̀. aburú tó bá ṣe yín ẹ wá sọ́dọ̀ ọ̀rẹ́ yín. ẹlẹ́ẹ̀kẹrin òun ni orogún òwò. ọ̀dọ̀ àfáà náà ni. kí ló jẹ́ kí orogún òwò kó pọ̀ fún Àdàbíyà? torí pàṣẹ oríire ni, oríire ń sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. tó bá ṣe pé bá àfáà àgbà ṣe wí Ọlọ́run gbà bẹ́ẹ̀ tá a ti ń rí àpẹẹrẹ bẹ́ẹ̀, oríire Àdàbíyà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. ẹ̀rí iye parafis ta ní ni, ẹ̀rí iye dakatir ta ní ni, ẹ̀rí iye àwọn olówó silent millionaires ta ní ni. kò sí bandit inú wa, kò sínú ọmọ Àdàbíyà. àìwò hàràhàrà, àì sọ̀rọ̀ tí ò tọ́ka sọ. Àdàbíyà bọ́n bá káwọ̀ àbúmọ̀ ọlọ́wọ́ ò ìsara wa. nínú tákọ̀ rí lára ẹni tó bá jẹ́ Àdàbíyà yóò ní tẹríba, ara rẹ̀ ó balẹ̀, yóò sì lọ́rọ̀ rẹ̀ lẹ̀ lẹ́nu. wọn ò ní yaṣá, ẹni ó tó bàbá wọn á bí wọn à ní lákọmọ lórí. ẹ ní rí mùnáfìkì nínú Àdàbíyà. alábòsí èèyàn ẹ ní rí inú Àdàbíyà. ẹni tó bá sì ṣe Ọlọ́run ó bá wí lẹ́sẹ̀kẹsẹ̀ ni. tí wọ́n bá ń bú àfáà wa kìí ṣe pé àlẹ́nu, bàbá sọ̀rọ̀ kalẹ̀, wọ́n ní béèyàn bá pera rẹ̀ ní nǹkan ẹ̀fílẹ̀, ìyóhùn kó pera rẹ̀ òun gán mọ̀ pé òun ṣe bẹ́ẹ̀, òun ò tó bẹ́ẹ̀. ẹ̀yin Àdàbíyà, àwọn tí ń fèsì kọ̀ọ̀kan nínú wa wọ́n tẹ̀lé hadith annabi wa Muhammad. annabi ni inna min akbar al-kabahir an yal'ana ar-rajul walidayhi. qila ya rasulallah kayfa yal'anu ar-rajul walidayhi? qala an yasubba ar-rajul aba rajulin fayasubba ummuhu fayasubba abahu. àwọn àkọ̀ọ̀kan tó bá dùn wá a máa fèsì. wàláì àwọn kọ̀ọ̀kan a máa fèsì. tí gbogbo Àdàbíyà bá dìde láti fèsì, ajá ìgbó ni káwa náà tún máa gbó ajá. ajá ń ṣe hùhù, ìwọ ń ṣe káìkáì, ajá di méjì nù. Mùnáfíkí aláàbòsí túlétúlé bí ti ń ṣe yín bẹ́ẹ̀ ní ṣọ̀hun
ní tún yín mú kàkà kó ronú kó pìwàdà kó túbà rádaràdà rédèrèdè ló ń bá ká. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi. Bàbá wa Sheikh Idris Akintoye ọlọ́mọsàjárí yí pẹ́. Fún wọn náà ní gbogbo ọgbọ́ pé ọlọ́mọsàjárí yí pẹ́ o, ọlọ́nàbí lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀rí èyí tá a wá ṣe nílùú Gama lónìí, òun náà ní ilé kéwú eríire ni, ilé kéwú ìyá gbogbo ilé kéwú ní gbogbo tí ń jẹ́ West Africa lónìí, kìí ṣe Nàìjíríà nìkan, gbogbo tí ń jẹ́ West Africa lónìí. Ilé kéwú kan ṣáájú ilé kéwú yìí, ní ilé kéwú ká wọṣọ, ká sì létò táàfi máa kẹ́kọ̀ọ́, ká jòkó lérí tí àkídẹ́sì ọwọ́ àwọn wájú, ká máa kọ nǹkan sójú gànà, kò sí ilé kéwú tó ṣáájú ẹ̀. Òun náà ní ilé kéwú o, ilé kéwú Az-Zumratul Adabiyyatul Kamaliyya tí bàbá dálẹ̀ ní 1926, wọ́n kọ́kọ́ dálẹ̀ ní Lagos State ní Island, la ilaha illallah. Wọ́n tún wá dálẹ̀ nílùú Ìlọrin, wọ́n lẹ̀ wọ́n lóko, wọn ọ̀gbàyàwó ìyàwó, wọn ọ̀gbàyàwó ìyàwó sun dédé pé ẹsá máa kẹ́kọ̀ọ́ kí yìí náà ni Alhaji Kamadu gbígbé òsìtánì dé. Òun ló ń kálukú gba dókítà lélẹ́rí lónìí, ó ń kálukú gba pòfẹ́sọ̀ lélẹ́rí lónìí. Kọ́dà gbogbo àwọn tí wọ́n dìtẹ̀ ẹjọ́ náà, ọmọ tí wọ́n náà ti lọ dálé kéwú bẹ́ẹ̀ lẹ̀. Òun là wá gbé wà lù Gama nírọ̀lẹ́ yìí, ìpè à ń dúpẹ́ fọ́lọ́run pé bàbá kú láyé iṣẹ́ wọn ọ̀parẹ́, iṣẹ́ tí wọ́n gbà látọ̀dọ̀ àfáàgbà Sheikh Tajul Adabi. Kọ́dà báyé bá ń fán táwọn kan pé aṣọ wá pọ́gbọ̀rọ̀ ọdún ni, ẹ bá ṣiṣẹ́ fún bàbá ọba ló lọ ní. Ẹlápẹ̀lú sílẹ̀ kan sí ẹjọ́ pé mẹ́ta, wallahu ya'simuka minan nasi la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billah. Ìrònú kan láàárọ̀ yìí bàbá wa léwòrò, àfá àtọ́kọ́ mọ ọba ń kéwú Alhaji àgbà ni. Wọ́n kọ́ mọ olóyè ń kéwú, wọ́n kọ́ mọ ọmọ àgbà ń kéwú. Ọwọ́ á di pé gbogbo ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ wá ní dé kàràkàrà bí kan àfikẹ́ ọmọ kéwú Alhaji àgbà. Ọ̀tọ̀ bá fẹ́ nǹkan Alhaji àgbà lọ́mọ kéwú, wọ́n bá ti ń láwẹ̀ máa rìn káàkiri àdúgbò Ìlọrin. Àwọn ohun tó ọba ń gbọ́ kọjá gbọ́. Ọmọ ọba ìlú níjọ́ tí ìlú gbóná, ọwọ́ afọ ọmọ rẹ̀ bá Alhaji àgbà. Bàbá wa Dáúdù Bàlàjì Ẹ̀tánu Àfọlárúngbé. Bàbá àwọn ọmọ àgbà gbogbo olórin àdúgbò àgbègbè rẹ̀, àwọn náà ń jọ ọmọ kéwú Alhaji àgbà. Kí ló wá kù mọ́? Ilé kéwú wọn pọ́gbọ́n ọdún lọ́dún yìí. Àwọn ará àwọn olólùfẹ́ bàbá ń lu Gama, àwọn ọmọ kéwú bàbá ń lu Gama, wọ́n wá parapọ̀ àwọn ìyá lùbáríkà, àwọn Ìsìlámù ìlú Gama, wọ́n wà ní ẹgbẹ́ ìwádọ̀ tiwa náà, afẹ́ gbàlejò àfáàgbà, afẹ́ gbàlejò Alhaji àgbà, ọ̀pọ̀ gbogbo tó ọba ti ń gbọ̀n wa, ìta ń senú o. À ń dúpẹ́ fọ́nà pé kéwú Alhaji àgbà pọ́gọ́rùn ọdún, ẹ̀rí pọ́gọ́rùn ọdún. Ẹ dákun torí Ọlọ́run, gbogbo àwa ṣe ń dá tèè náà Kausara, òkú àlùbọ́ ọlọ́mọdé wọlé Alhaji àgbà láyé láyé. Kí ló ta sámi ẹ̀ta yẹn kan? Àdúrà yẹn nítumọ̀. Ó nítumọ̀. Àwọn afáwọn náà máa ń ṣàdúrà kí bọ́bá ṣe lò ká máa kéwú tó ọlọ́mọdé arólé ní Alhaji àgbà. Kí ló tẹ̀ sámi wọn àfáwa? Ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́run já sẹ́rú lé náà pẹ́, tí wọ́n já àfáwa pẹ́, wọ́n máa ń lópin. Ẹ dákun, inna a'tainaka, bismillahir rahmanir rahim. إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر آمين. ẹ̀dàkùn tó kù nísìnyí ọ̀dọ̀ wọn àfáà wà láwà àgbọ̀dọ̀ wà láfẹ́ èèyàn wọ́n ń sẹ́ bàbá wọn pa náà ọ̀dọ̀ wọn là ń lọ àgbọ̀yìn bá ti máa ṣe ìyọ̀ǹda ọlọ́wọ́ látòkè bẹ́ẹ̀ gbọ́dọ̀ wọn là ń lọ ẹ̀rí wọ́n bá wa kí àwọn ará Gánmà wọ́n sì bá wa dúpẹ́ fún wọn lábàá tó máa lọlé àbàmọ́ àlọlé àmàlọlé ẹ̀dàkùn ká tó lọ́bẹ̀ á sì ń dà tí náà fámìlì yìí á sì ń dà tí náà fún wọn
a ṣe ní àti ní fún gbogbo wa ní ká sì ṣe àti gbogbo àwọn tí wọ́n jọ ṣètò wọn la àwọn dókítà Eléworo wọn là fà àti wà lẹ́jẹ́ o wọn nígbà tá à ní sínú àdàbíyà tí gbogbo ayé náà sì gbà pé yìí náà ẹ̀kọ́ àwa náà ń gbé wà fà àti wà lẹ́yìn náà jẹ́ ẹ wá sí ní àti ní kọ̀ọ̀kan fún àwọn àmì àti gbogbo àwọn tọ́jọ ṣètò náà ọlọ́run dákun bá wa dúpẹ́ fún wọn o bisimilayi inna a'tainaka bisimilayi rahman rahim inna a'tainaka al-kawsar wa salli li rabbika wanhar inna shanihaka huwa al-abtar tí wọ́n lákọ́kọ́ sí bàbá akíndó yìí tí ń lọ ní wọn tí kò fún wa yẹn ìwà ní láti sàdúrà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنه لهم المنصورون وإن جندنا لهم الغالبون وإن جندنا لهم الغالبون. Gbogbo àwọn tí a wà ní ìjòkólẹ̀, gbogbo náà káwí ilé mẹ́ta pé sallallahu alayhi wa sallam. 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 Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi wa sallim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahman ar-Rahim. Maliki yawmiddin. Adúpẹ́ púpọ̀ fún Olúwa. Alhamdulillah. Ìjókòó bàbá wa lẹ́jẹ́ àgbàlagbà yìí, ìjókòó àfáàgbà, ìlú wa nílùú Gama, wọ́n ń gba bàbá wa lẹ́jẹ́ àgbà lálejò. Ìlú kejì ni fún bàbá wa lẹ́jẹ́ àgbà ìlú Gama. Ìlú kejì ni fún àfáàgbà ìlú Gama yìí kìí ṣe àjòjì, ilé la wá. Bàbá wa ìmáàmù àgbà ń bẹ ń jòkólẹ̀. Khatibul Ummah. Ọlọ́run ṣàlékún oore fún yín. Bàbá ń kí yín pé ẹ ṣé púpọ̀ o. Ọlọ́run bá wa kí yín. Àmín. Gbogbo Ansar Islam nílùú Gama, gbogbo Àdàbíyà. Bàbá ń kí wa pé ẹ ṣé o. Bàbá wa àfáàgbà wà ń jòkólẹ̀. Bulbul min Balabil. Al-Sheikh, Al-Doctor, Al-Imam Al-A'zam. Bàbá wa Kútìlà. Tí mo gbà àsìkò yóò tó wọn sọ̀rọ̀. Wọ́n ń ṣe nǹkan ara wọn yẹ, wọ́n fẹ́ lè máa ha omi yìí fúnra wọn. Bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ kò jọ wá lójú. Sọ́mọ bàbá ni yín. Ẹ̀ ń jẹ́ ọmọ fún bàbá. Ẹ̀ ń jẹ́ ọmọ fún bàbá wọn ṣe àgbáyé tó ṣe pé wọ́n lọ́mọ yìí bá pèlè ìyá rẹ̀ ń lé ọwọ́ àṣìṣàdọ́. Wọ́n wá ní bí ẹ bá fi hàn án ni. Wọ́n lẹ́jẹ́ gba wọ́n ṣe pé ìfikọ́sí wọ́n tó bá fi hàn wọ́n fi hàn yín. Mo rí bẹ́ẹ̀ tí ń ṣe àwọn èèyàn sì rí bẹ́ẹ̀. Àtẹ̀yìn àti tí ń jẹ́ ìwọ̀nlẹ̀ ní parẹ́ o. Àmín. Kí n tó máa bá kan náà bọ̀ kò sásìkò rárá. Bàbá wa tí wọ́n bá sọ̀rọ̀ Ọlọ́run lé ní. Bàbá alájẹ́ àgbà tó wà níyà. Bọ́ alájẹ́ àgbà ti dé o. Àdàbíyatun. Àdàbíyatun. Ẹ̀jẹ̀ jòkólẹ̀. Ẹjẹ́ bí ìdùnnú wí bẹ́ẹ̀. Àgbàdìyàtọ̀ iṣẹ́ ìrìnà. Inú wa dùn pé bàbá lẹ́jẹ́ àgbà ti wọlé. Yẹ́mẹ́jẹ́ pé alhamdulillah. Wọ́n bá dáa lérí pé bàbá wa tó bá wa sọ̀rọ̀. Wọ́n tún kí àwọn bàbá. Wọ́n lè jòkó yín jà jòkó dáadáa. Látọ̀dọ̀ àmìdí wa. Àdúpẹ́ fọ́lọ́hun. Àwọn àfáà wa tí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Sheikh Idris. Akíntóyè. Ọmọjọmọlọ Al-Adabi. Gẹ́gẹ́ bí táwọn àfáà wa máa ṣe bẹ́ẹ̀ táwọn àfáà bá ti parí wá sí báyìí. Àdúrà ńlá ńlá wọn máa fi ránṣẹ́. Ẹ̀dàkọ̀ jẹ́ àpapọ̀ wípé àánẹ́kùnmọ̀lọ́. Ọlọ́run bá san ilẹ̀ sí olóore o. Ẹ̀rí Ọlọ́run fi kankan ròyìn Ànábì Dáúdà.
وشددنا مولكي وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب ẹni فصل الخطاب púpọ̀ ẹ̀dántọ́ tàlẹ́bì jọ ibi bàbá tó kọ́ yín náà ni àbáyé dúpẹ́ fọ́lọ́hun o alhamdulillah Suratul Kawthar tí wọ́n máa papọ̀ pé ká kéwòn ẹ̀dàpẹ̀já ké fàáfàá wa èyí tẹ́ ẹ ṣe lónìí dákun Ọlọ́run àwọn bàbá ní ká wí fún ipò ọlọ́mọdé òjòkó fún yín ẹ ní sì wí o àwọn bàbá ní ẹjọ́ kó dáadáa wọ́n lè ní sì wí o ẹ ní sì sọ nítorí àkókò ọyá jàmá bismillahir rahmanir rahim inna a'tainakal kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar kàṣẹ àmín àmín ìdíwà mú ń bọ̀ àgbà tí ọba lóminú ní máa dún ẹdìdì nàró lè kọ́ unnas لقاء الناس ليس يفيد شيئا dókítà ni o سوى الأهزال mí kí ilé wà pa ìlú wa gamata wà yìí ìlú àwọn àfà لقاء الناس abadibadi ò sí ń bẹ̀ ليس يفيد شيئا kí ló àwọn bàbá wa yóò jáde nínú gama orí Ọlọ́run ní fún yìí abayí dúpẹ́ fọ́lọ́run mí kí ẹnì kọ̀ọ̀kan wọn ló tún wá ní jàmáà tí wọ́n dálẹ̀ lábẹ́ Àlàjí Àgbàyí náà ni abayí dúpẹ́ fọ́lọ́run o gbogbo òde kéèyàn máa lọ gbogbo mítìn náà kéèyàn máa lọ irú ìjòkó báyìí ló dáa kéèyàn wá tó rí mímọ̀ àbí ń bá débẹ̀ ń rí nǹkan jẹ الناس ليس يفيد شيئا apàdé lẹ́ni ẹjẹ́ apàdé lábẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ náà kó ní ìgbìmọ̀ nílé kọ́ الناس إلا lè áhází lè ẹlẹ́mì àwọn ìsìláyè hálì lè áhází lè ẹlẹ́mì àwọn ìsìláyè hálì méjèèjì tí bàbá gbé lọ́wọ́ náà ọ̀rọ̀ nípa mímọ̀ ló dùn bàbá jù láyé bó lélẹ́ yóò sì dèèyàn láyé bàbá la tún wá rí kọ́lọ̀ tó fi sínú míza wọn ó tún wà nù ẹ̀bùn tó lọ̀ mú bàbá àwọn máa parí ìjà ọ̀tọ̀ níbẹ̀ bá fẹ́ sọ̀tàn pa àwọn Àlàjí àgbà tí wọ́n kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ àfá àgbà ní àwọn ìlú Nàìjíríà yìí tó yẹ pé wọ́n láwọn ò ní kíra wọn mọ́ bí ìbá mọ gbogbo ẹ̀ wọ́n mọ̀ ń bẹ̀ díẹ̀ wọ́n mọ ti Jẹ̀bú Òde wọ́n láwọn ò sàṣepọ̀ mọ́ tí wọn náà bá lọ bì kan ẹ̀kọ́ tí wọ́n kọ́ lára bàbá wa nù ó rí i pé ibi tó ti ní mímọ̀ àbíbo láti ṣàtúnṣe tá a fi bára wa ṣe nígbà tí bàbá ń kà fún wa nísìnyí wọ́n ní bí ọ̀tọ̀ bá pilẹ̀ àti mọ̀lẹ́bí ni àbí kẹ́ ẹbí ibi ní wọgbó ni ẹbí ibi ní wọ kòtò ní tó bá rí bẹ̀ lọ́dọ̀ rẹ̀ ṣe dáadáa pẹ̀lú wọn kọ́ ló dé dáadáa gbé odókè wọ́ra fìlà fọ́mọ tí wọ́n bàbá wa ní kò rí bẹ́ẹ̀ ẹ mọ̀ nsó ń bẹ̀ nígbà wọn ó délùú náà àwọn tí wọ́n láwọn ò ní sọ̀rọ̀ pọ̀ mọ́ bí bàbá ti ń dé wọ́n pe ọ̀nà bolí mú wọ́n àdé sí tọ́wọ́n wọ́n pe kò sọ̀rọ̀ sí mi mọ́ wọ́n yẹ parí ìjà tíjà fi ń parí inú àwọn inú ẹ̀kùn tó lọ bọ́ Àlàjí Àgbà ní abázilẹ̀ àwọn ìsìlá àhálì ní abázilẹ̀ àwọn ìsìlá àhálì ẹ̀yin ìyá wa ẹ mọ̀ kú ẹkù tẹ̀lé bàbá ẹkù àtẹ̀lé ẹnìkan tẹ̀lé bàbá kọ́ mọ́ lójútùú ọ̀rọ̀ rẹ̀ èyí tó ti dánú ọ̀rọ̀ yìí ò ní bàjẹ́ mọ́ èyí tẹ̀ ń pé Ọlọ́run ṣàánú mi bẹ́mi ti wájú òkú yìí mo gbé bùkátà tèmi wá pé Ọlọ́run ìbẹ̀nú àwọn ẹni rẹ̀ Ìmáàmù Ali Ghazali agbọ́lá àbárí rẹ̀ òun ti ẹ̀kọ́ bá ti dé èèyàn láyé bàbá rẹ̀ ló kú bàbá Ìmáàmù Ghazali kú ó wá lọ sí ọ̀dọ̀ ẹni tí wọ́n wá fi tì tí bàbá rẹ̀ fi ilẹ̀ ti ṣe kíni ó ti tán máa lọ ọ̀hún nì bóyá ó rí nǹkan jẹ ń bẹ̀ kárásà jẹ ni wọn Ìmáàmù Ghazali bá délé kéwú fún àbá ayẹ̀kú illa lillah ọba di tọ́lọ́gbọ̀n lọ́wọ́ Ọlọ́run bí ìyẹn wá lùdò kó báyìí tí yóò gbé bùkátà Ọlọ́run sì gbà fún wa adégama bó láṣẹ pẹ̀ wá lálejò báyìí wọ́n tì ní gbogbo nǹkan wọn kó kalẹ̀ Àlàjí Àgbà náà tó wá kí n wá kókó owó ọlọ́mọdé ń wí bẹ́ẹ̀ o kí n wá pé ìgbòho lọ́wọ́ yìí èmi kọ́ o
káwá kọ́ kó owó sẹ́yìn ní ìwà wíwú ọlọ́mọdé wí o ókè wí sẹ́kẹ̀ wí ẹ̀jẹ̀ rọ̀ wọ́n lọ kó owó. صلوا على النبي صلى الله عليه وسلم صلوا على النبي الكريم صلى الله عليه إلى يبارك محمد صلى صلى الله عليه وسلم. mo kí bàbá wa ìmáàmù àgbà tí gbogbo ìlú Gama Samahatu Sheikh àfáàwà àgbàtẹ́yìn kí mọ́ máa kọ́ táàyí ni Mawlana Sheikh Abdulghani Muhammadu Raji أدام الله حياته. àwọn fàárí wa ní Gama Kwara State Nigeria wọ́n sì tíra kanrin Markaz Neti jáde الله wọ́n jáde ní Misbahudi wọ́n ṣe doctorate lọ́wọ́ ní Al-Hikma University báyìí الله أكبر. عجيب عالمي له تأليفات كثيرة ọlọ́run sàlékún wọn ojú bá jù ẹ bá wa ṣe àmì fàáfà wa آمين. ló pọ̀ òjòkó mú kí bàbá wa Alhaji àgbà أدام الله حياته. ọlọ́run sàjárí yí pé òun آمين. ọlọ́run bá wa kí àwọn àgbàlagbà آمين. ẹ̀yin wọn tí ń dá ojú wọn lọ́nà ọlọ́run ní yóò bàjẹ́ o آمين. ọlọ́run ànìrìkẹ̀rí ẹ̀dá bá wa ṣe àmì آمين. mo kí bàbá wa onígamọ̀ ọ̀fùgàmẹ́já ṣe ṣe ẹtùn jẹ́ ṣe ihù ẹtùn jẹ́ ṣe ihù lẹ́ẹ̀kan sí wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah. Bàbá ti rí bàbá wa ojú bàbá wa onígamọ̀ láríhùn àtẹ̀yìn àti gbogbo baálé tó wà ń bí lónìí ọlọ́mọ́sàbà dúpẹ́ fólókàlùkù. Chairman wa ní Gama brother tèmi one time director in Ministry of Finance. Wọ́n ti ń ṣe Gama bọ̀ kí Gama tó sọ wọ́n di chairman. Ọlọ́run ṣàlékún àlàáfíà ara, ṣàlékún kíkún yín, Al-Qur'ani Karim. Ọ̀rọ̀ tí ń sọ yìí, àfáàwà Alhaji àgbà apá náà. Ìgbà tí ẹ̀ ń ṣe wá sí àfáàwà ìdákùn. Chairman wà ní ìdílé Alhaji Dino Elepo ìjáyé orí ọ̀. Ẹ bá ṣe Allahu Akbar. Allahu Akbar. Àìbá gbọ́nà tóbi dáadáa. Allahu Akbar. Ansar Islamu la wà yìí. Ó ti yé, owó náà la fẹ́ gbé fún wọn. Ansar Islamu la wà yìí. Ní tí sì ń jẹ́ Ansar Islamu gẹ́gẹ́ bí a ti mọ̀, àwọn olólùfẹ́ Alhaji àgbà. Àbí ẹ̀kọ́ olólùfẹ́ Alhaji àgbà. A máa ń tá gbé wá ilé kéwú Alhaji àgbà. Ilé kéwú sì ṣàgbà Ansarul Islam. Ẹkọ̀ rẹ̀ ti yẹn yókù mi o. Ẹkọ̀ rẹ̀ ti ní o. Ẹwí kí n bá wí dáadáa o. Platform tá a bá wá yìí, As-Sumratul Adabiyyatul Kamaliyya. Ilé kéwú tí Alhaji àgbà fi bẹ̀rẹ̀ sẹ́tọ́ náà yàn wọ́n láyé. Ọlọ́run tó tún wá fi Ansarul Islam sí kejì. Àmọ́ olólùfẹ́ Alhaji àgbà nílẹ̀ yìí chairman Alhaji Dino Elepo ni. Allahu Akbar. Ọ̀rí àfáà wa Fadlullahi dínlẹ̀ tó pupa tẹ́ rí hùn. Ó ní Sheikh Fadlullahi. Ọmọ kéwà bá oníyẹgí, látọ̀dọ̀ bàbá oníyẹgí náà ti dọ́dọ̀ Alhaji àgbà. Alhaji wa Fadlullahi ni Alhaji àgbà lò tí wọ́n fi gbé Ansar Islam wọ Gama. Bàbá tó bí ọmọ yìí, òun l'Alhaji àgbà lò l'Ékòó gẹ́gẹ́ bí ọmọ Gama. Àwọn aláwọ̀ pé gbogbo àwọn tí ń jẹ́ Ansaru yìí. Tẹ́mi sì ti di ọmọ kẹwàá Alhaji àgbà ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún, mo délé ké ní 73, mo lọ Cairo ní 82. Mo jáde sáánà ìwé Alhaji àgbà Mahdi Ansarul Islam Ad-Dini Al-Azhari.
ìtìdáyí máàdì kàmẹ́lì ìdájí máàdì kàmẹ́lì àwọn ni second set ti máàdì Ìlọrin àdìní alẹ́ àzẹ̀hárì líjà máa ti Ansarul Islam. So at-tarikh yu'idu nafsahu. Èmi ni mo gba first jáde ní ọdún tá a jáde sánà wí nílọ. Ọdún tẹ́mi wá dé tí ń bọ̀ láti mo jáde 1987 tí mo dé ó kọ̀ látàrí tèmi dé lónìí jọ Jímọ̀ sátidé rẹ̀ ni wọ́n dà sásùlámù lẹ̀ lẹ́kọ̀ọ́. A tó wá tún mi dálẹ̀ ńlẹ̀ ìyí tá a dálẹ̀ ńlẹ̀ yìí ló fi lè kéwì. A sì gbé Àlájì àgbà wá láti lọ àwa tún mi dálẹ̀ ìyí tá a wá dálẹ̀ ló fi lè kéwì láwa ara lẹ̀ làwa ọ̀sẹ̀ tá a dá ní ilẹ̀ ló wá bí àwọn nǹkan máa jọ. So ti yé sí báwọn mísíbáwò kan ti dá mísíbáwò lẹ̀ lẹ́kọ̀ọ́ táwọn wá gbé wálé tán gbé fáwọn Àlájì àgbà kí Àlájì Sùúrùtì táwọn dá mísíbáwò lẹ̀ àfáàwà Àlájì àgbà àkìyìn púpọ̀. Ibi tá ń lọ òjì àwọn ọmọ mi nìyí kí ló wà lọ́wọ́ yín wọ́n ní ń fún ọ wọ́n ní ń gbà àbí ẹ̀kọ́ ni ẹ̀tù káyì tọ̀ ọ̀pọ̀ àwọn náà ń lọ ládéhùn ìjà ń lọ ládéhùn ẹ̀tù kìíní ìpínyìn ọmọ àjọ bàbá wa ṣàdúrà fún wa Àlájì àgbà. Yàmí ẹ̀ pé Allahu Akbar. Wàláhì àwọn bàbá lè gbìyànjú púpọ̀. 300 kílẹ̀ pé 300,000. Ẹgbẹ́ lọ tóbi fowó yìí. Ní mo gàrí ẹ̀. Ọ wà lọ́kàn yín pé ẹgbẹ́ ìsìn lónìí rẹ̀ ṣe sí. Ẹ̀sìn 80 ọlọ́run ní fi yín lè. 20 ẹyọ 25 báyọ̀ 20 ẹyọ 20 ọwọ́ tó ń kó 10,000 díẹ̀. Tí kálukú gbà tẹ àbáyé tó fi rí báyìí lẹ́gbẹ̀rọ ọlọ́gbẹ̀rọ ni. Ẹ̀jẹ̀ máa wádà. Ọlọ́run jù ọmọ ọlọ́run sí ẹ̀dẹ́gbẹ̀ sí Amina. Nísìn báyìí 300,000 ti ṣe kí ni ó ti wọlé. Yọ́ máa wá kú wà láàlì òjò mi ò tó rọ̀ bí ti ń wo òjò mi ìfẹ́ rọ̀. Òjò mi ìfẹ́ rọ̀. Ó máa gẹ́gẹ́ bí àmì ìdùn ọmọ mi ní bọ́sí àyè. Àmì ìdùn ní píríncípà. Àwọn gbìyànjú púpọ̀. Píríncípà lè kéwì yìí. Píríncípà lè kéwì yìí. Nígbà wá ti dá alẹ́ mi ni mùdírù. Allahu Akbar. Kò sí mùdírù ní ìsíwájú mi. Sẹ́ni sí náà. Títí nìsín yìí, píríncípà náà ní ń jẹ́ tí mo wò sùn. Mo dúró ọ̀sán o. Ó tó ti àṣàwò kíláàsì. Ó ti yé nísìnyí. Àwọn píríncípà wà síwájú kó o tó jáde nínú sáyẹ̀nsì àtífíkẹ́tì gbogbo wọn. Fún bí ọdún mẹ́wàá. Àti tìdáyì dáadé. Àlùbáríkà yóò ní gbẹ. Títí nìsín èmi mùdírù lè kéwì. Ẹ dẹ́kun, dókítà wa ẹgbọ́n náà tóbi fún dókítà wa. 100,000 ní ìwádìí. 100,000. Nínú ẹ̀ àwọn ìjọba alásàlátù kúkúlátúlá àdàbíyà. Tí ìfẹ́ ló kàlẹ̀ kan. Àtẹ́kábá ti náà sáré àdàbíyà ló kí. Ayé bàbá náà libẹ̀ náà. Bàbá náà ló ní. Aláàjì wa brọ́dà mi Jímẹ̀ Kàmálù dín Olúwakẹ́mi mo lò sọ́rẹ́ òun náà lé 10,000 lú ẹ̀. Nínú owó yìí 100,000 lélẹ́yìí. Ìjàmí ẹ̀ pé Allahu Akbar. Tí n bá mọ iye ó di 400,000. Owó bọ̀. Àbá Fọ́dílé ni. Bí àbá tí wọ́n bá rọ́wà sí òun wá lọ gẹ́rẹ́ ọwọ́ kẹ́ bàbá náà. Ẹyọ̀ bá débi Muhammad Adáa. Apá náà ó ṣe dá nígbà tó ga owó wá ìwọ̀n ló fi ránṣẹ́ ìwọ̀n náà lọ́gá wa dé. Wọ́n ti tó 100,000 jíṣẹ́ o. 100,000 Láfi lọ jẹ́ 4. Kàmálù dín Olúwakẹ́mi wọ́n ní 10,000 ń bẹ̀. Wọ́n ní 10,000 ń bẹ̀. Alásàlátù àjàdíyà wọ́n ní 10,000 ń bẹ̀. Kútílà ló fi pé 100,000. Náà Ansaru Islamu wà lámáyọ̀. Amáyọ̀ wà yìí. Amáyọ̀. Àlọ́jọ́ yìí. Nígbàtà rẹ̀ nípa náà wá. Bẹ́ẹ̀ni. Àbáwọ̀ mú pé àmìlù tààrẹ wá pẹ̀lú. Bẹ́ẹ̀ni. Ilé ìrìnàkọ́ aláwọ̀ ìwọ́lọ́ rẹ̀ jíṣẹ́ wa ayọ́ ń tẹ́. Gbogbo ẹ̀ ní wá. Gbogbo ẹ̀ ní. 20,000 Ansaru Islamu Amáyọ̀. Ansaru Islamu Amáyọ̀ 20,000. Ẹ̀dàkùn ẹ máa dé báyìí láwọn. Bàbá ẹ̀rí bàbá wa Fọ́dílé. Lẹ́tọ̀ lọ́wọ́ àbáwọ̀ fẹ́ jùlọ láì yóò máa dá ara ti wù.
ṣẹ́rí bí mo ti gbé tán. ẹ dàkú sẹ́yìn ọ̀dà kákẹ́kọ̀ọ́ aláwọ̀ báwọn. ẹ kẹ́kọ̀ọ́ ọlọ́run sàlẹ̀ kò kẹ́ ẹja ẹtarake. ẹ bá kẹ́kọ̀ọ́ wà máa wù Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Náà. Irọ́. 20,000 àwọn ọmọ aláàjì fọdúró láì pásánálì. Tòun ti gbogbo bí ṣe travel wálé ìgbà ẹ̀pẹ́ tó náwó báyìí. Ọlọ́run fi sọ̀rọ̀ sọ yìí. Bàbá wọn wà sí, wọ́n sì padà sí ìlú wọn lẹ́lẹ́ yóò rọ̀ gbàrọ̀ ọlọ́run. Oríbo. Máa wà dáa. Ọmọ yìí Abdulrasidi Afẹ́nifẹ́re ó nílò ọ̀hún Adabi àti tó ń jẹ́ ọmọ akéwàlẹ̀ àti àgbàtàn jẹ́ Kìrìjí àbọ̀mọ akéwò 100,000. Allahu Akbar. Àfà wa Abdulrasheed tí wọ́n jẹ́ Kìrìjí ilé kéwú bíbà yìí àtàwọn Kìrìjí májà sáré ìsìlámù ní bùdó àgún ló wá pè wọ́n jọ. Àwọn náà tó ọmọ 100,000 wá ẹ̀ ní parẹ́. Kìrìjí májà sáré ìsìlámù ní bùdó àgún wọ́n wá mú 100,000 wá wọ́n mú ilẹ̀ àbá wọ́n lẹ́ màá gbà sí ni 100,000.